Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ ló ń dé sétí ìgbọ̀nyín, kàtúmù ìròyìn àpapọ̀ náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹgbọ́ kókó inú ìròyìn náà. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti sọ mọ̀ pé àwọn ti bẹ̀rẹ̀ sí ní san owó àjẹ́lẹ̀ owó òṣìṣẹ́ tó kéré jù lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí ń ṣe Aliko Dangote ló ti sọ di mímọ̀ pé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà máa retí ìgbésẹ̀ ńlá láti ibi ibùdó ìfọpo rẹ̀. Látàrí làásìgbò nínú ẹgbẹ́ òṣèlú PDP, Nyesom Wike ló ti gba àlejò àwọn ènìyàn alẹ́nulọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà. Ẹni tí ó jẹ́ ìyàwó ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ olórí orílẹ̀-èdè Sani Abacha ni ó ti sọ di mímọ̀ pé ọkọ rẹ̀ ni kò kó owó orílẹ̀-èdè Nàìjíríà jẹ. Dúkìá tó níye lórí ni iná ti ṣe ìpalára fún ní ibùdó ìtajà kan ní ìlú Ìbàdàn. Lẹ́ka ìròyìn eré ìdárayá, ikọ̀ agbábọ́ọ̀lù Real Betis lórílẹ̀-èdè Spain ni wọ́n ti ń ṣe ìpalẹ̀mọ́ láti ra agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Wòtàláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀_22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ làǹjẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí ní orúkọ tèmi. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn ti gbìyànjú sísan owó oṣù márùn-ún àjẹ́lẹ̀ owó òṣìṣẹ́ tó kéré jù ní orílẹ̀-èdè Nàìjíríà bẹ̀rẹ̀ láti ìparí oṣù karùn-ún ọdún tí a wà yìí. Eléyìí ni ó wáyé nígbà tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ wípé àwọn ti bẹ̀rẹ̀ sí ní san owó òṣìṣẹ́ tó kéré jù tó jẹ́ 70,000 fún gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba. Ẹni tí ń ṣe adarí sí ètò ìgbóhùnsí afẹ́fẹ́ láti iléeṣẹ́ olùṣírò àgbà torílẹ̀-èdè Nàìjíríà Bàwá Mákwá, òun ló sọ eléyìí di mímọ̀ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìwé ìròyìn kan lọ́jọ́ Ajé àná. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ pé àwọn ṣe eléyìí ṣáájú kí àwọn òṣìṣẹ́ tó wọlé fún ìsinmi ti ọdún Iléyá. Bí ẹ kò bá gbàgbé, ẹni tí ń ṣe agbẹnusọ fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà Bensi Upa, òun ló sọ di mímọ̀ ní orí ètò amóhùnmáwòrán kan lọ́jọ́ Iléyá lọ́sẹ̀ tí ó kọjá wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó ti ń tẹsẹ̀ dúró láti san àwọn owó àjẹ́lẹ̀ èyí tó tọ́ sí àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà Upa ni ó kọminú nípa ti bí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí wọ́n ṣe kọ̀ láti mú ọ̀rọ̀ ìgbé ayé ìrọ̀rùn àwọn òṣìṣẹ́ lókùnkúndùn pẹ̀lú bí nǹkan ṣe le gógó lásìkò yìí nípa ti ètò ọrọ̀ ajé. Ó ṣàpèjúwe ìgbésẹ̀ ìdádúró náà gẹ́gẹ́ bí ìwà ọ̀dàlẹ̀ àti èyí tó mú ìdójútì wá, gẹ́gẹ́ bí ó ti ṣe wá sọ di mímọ̀ pé sùúrù àwọn ni àwọn kò lè mọ́ra mọ́, gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀. Eléyìí ni oyin Mọ́kúwá wá fi èsì sí nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tí ó sọ di mímọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní san owó àjẹ́lẹ̀ fún àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí ń ṣe ọ̀gá àgbà àti olùdásílẹ̀ iléeṣẹ́ Dangote, Aliko Dangote, ni ó ti sọ di mímọ̀ pé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà máa retí ìgbésẹ̀ ńlá kan láti ẹ̀ka ètò ọ̀rọ̀ epo tirẹ̀, gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ nígbà tí ó ṣèlérí pé àwọn yóò kéde ìgbésẹ̀ náà ní àìpẹ́. Gẹ́gẹ́ bí Dangote ti ṣe sọ di mímọ̀ wípé eléyìí kò ní ṣe nípa mímú àdínkù bá owó epo, ṣùgbọ́n nǹkan tó tún lágbára nípa ti àtúnṣe ẹ̀ka ètò epo tirẹ̀ ní, gẹ́gẹ́ bó ti ṣe sọ di mímọ̀ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ lásìkò tí àwọn oníròyìn ń bá sọ̀rọ̀ lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe àbẹ̀wò sí ibùdó ìfọpo rẹ̀ ní ìlú Lẹ́kí ní ìpínlẹ̀ Èkó. Níbẹ̀ ni ó ti wá sọ di mímọ̀ pé kí àwọn orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa retí àwọn nǹkan bí ìgbésẹ̀ àtúnṣe lẹ́ka ti ètò ọrọ̀ epo, gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ pé òun ti sọ di mímọ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní pé wọn kò tí ì rí nǹkan kan lásìkò yìí, wípé àwọn sì ń ṣe ìpalẹ̀mọ́ ohun ńlá kan èyí tí yóò mú kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àti ọ̀rọ̀ epo rẹ̀ wà ní ojú ọpọ́n.
látàrí làásìgbò nínú ẹgbẹ́ òṣèlú PDP ẹni tí ń ṣe alákòóso fún olúìlú lẹwa Àbújá Nyesom Wike ló ti fi ọjọ́ ajé àná gba àlejò àwọn ènìyàn alẹ́nulọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ wípé ìpàdé náà dá lórí bí ẹgbẹ́ náà kò ṣe ní kú pátápátá lásìkò èyí tí ń gba àlejò àwọn gómìnà wọ̀nyí ni a kò ti rí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé gẹ́gẹ́ bí ó ti ṣe fi wípé àwọn akẹgbẹ́ rẹ̀ bíi Ifeanyi Ugwuanyi láti ìpínlẹ̀ Enugu, Sam Alton láti ìpínlẹ̀ Benue, Ikpeazu láti ìpínlẹ̀ Abia ni wọ́n wà níbi ìpàdé náà. Níbi ìpàdé náà ni wọ́n ti jíròrò lé ọ̀rọ̀ kan tí ń dùn ẹgbẹ́ òṣèlú náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé àwọn ẹlòmíràn ni wọ́n péjú pésẹ̀ síbi ìpàdé náà. Nyesom Wike lásìkò tí ń bá àwọn ènìyàn wọ̀nyí sọ̀rọ̀ ni ó ti kọ̀mínú nípa ti ipò tí ẹgbẹ́ òṣèlú náà wà láti rí sọ di mímọ̀ wípé àwọn gbọ́dọ̀ ṣe gbogbo ohun tó yẹ kí àwọn ṣe láti rí pé ẹgbẹ́ náà ò rí ọwọ́ mọ́ gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ níbi ìpàdé náà. Ó ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò yìí òun ló ti bí ìgbésẹ̀ àwọn gómìnà G5 wá gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ pé àwọn èèyàn kan ni wọ́n nífẹ̀ẹ́ sí àwọn bákan náà ni àwọn èèyàn kan ò fẹ́ àwọn dénúdénú. Ó wá sọ di mímọ̀ pé tí àwọn bá gbé ìgbésẹ̀ tí àwọn gbé sẹ́yìn orílẹ̀‐èdè Nàìjíríà kò bá ti wà nínú ìṣòro tó lágbára lásìkò yìí. Mariam Abacha opó ìyàwó olóògbé ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ìṣèjọba ológun Ọ̀gágun Sani Abacha ni ó ti sọ di mímọ̀ wípé ọkọ rẹ̀ ni kò jẹ̀bi ẹ̀sùn wípé ó ṣe owó orílẹ̀-èdè Nàìjíríà ní ìṣekúṣe lásìkò tó wà ní ipò aláṣẹ. Ó sọ eléyìí di mímọ̀ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ tó wáyé ní ọjọ́ Àìkú Sunday pẹ̀lú ẹnìkan níbẹ̀ ní arábìnrin Abacha ti sọ di mímọ̀ pé ẹ̀sùn tí wọ́n fi ń kan òun yìí ni kò bójúmu. Bákan náà ni wọ́n fẹ́ fi ṣì àwọn ènìyàn lọ́nà gẹ́gẹ́ bó ṣe wá sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ sí iwájú wípé ọkọ òun ni kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ti ń fi ẹ̀sùn náà kàn án. Bákan náà ni ó sọ di mímọ̀ wípé ẹni tí ó bá dá lójú kókó àwọn ẹ̀rí máa jẹ́mi nìṣó wá wípé ọkọ òun jí owó orílẹ̀-èdè Nàìjíríà kó lọ sí òkè òkun. Bákan náà ni arábìnrin Abacha pè fún ìṣọ̀kan àti fífi ààyè gba ara ẹni ní àárín àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ó sọ di mímọ̀ wípé kí wọ́n má fi ti ẹ̀yà àbí ti ẹ̀sìn ṣe nípa bíbá ara wọn ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà. Dúkìá tó níye lórí bíi mílíọ̀nù náírà ni iná ti ṣe ìpalára fún ní ibùdó ìtajà kan ní ìlú Ìbàdàn tí ń ṣe olúìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ Ajé àná. Wọ́n ní ilé ìtajà ṣọ́ọ̀bù méjì ni yóò fi ara pa látàrí ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná náà. Ẹni tí ń ṣe adarí fún àjọ panápaná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Moruf Akínwádé ló fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mọ̀ pé kò sẹ́nikẹ́ni tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Akínwádé wa sọ di mọ̀ nínú àtẹ̀jáde tó léde fún àwọn oníròyìn wípé ìṣẹ̀lẹ̀ náà ni àwọn gbọ́ sí ní nǹkan bíi aago 11 fẹ́ lọ kù ìṣẹ́jú 25 kólù ní ọjọ́ Ajé àná. Níbẹ̀ ni àwọn ti yọjú síbi ìṣẹ̀lẹ̀ náà ìpè nígbà tí àwọn yóò fi débẹ̀ àwọn rí wípé àwọn ibùdó ìtajà ṣọ́ọ̀bù tó wà lápá òkè ni iná náà ti ṣe ìpalára fún tí àwọn sì bọ́ sí ojú iṣẹ́ láti rí pé àwọn pa iná yìí kó má bàa dé àwọn ibùdó ìtajà mìíràn gẹ́gẹ́ bí ó ti ṣe wá sọ di mọ̀ pé iná yìí ló wáyé látàrí nǹkan tó ní ṣe pẹ̀lú òpó iná mọ̀nàmọ́ná èyí tó ṣàdédé iná ní èyí tí ó sì súnmọ́ ibi tí ṣọ́ọ̀bù náà wà. Lẹ́ka ìròyìn eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù láti orílẹ̀-èdè Spain Real Betis ni wọ́n ti ń sọ̀rọ̀ pọ̀ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan láti ra agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Samuel Chukwueze gẹ́gẹ́ bí ikọ̀ agbábọ́ọ̀lù náà ti ṣe sọ di mọ̀ pé àwọn fẹ́ ra agbábọ́ọ̀lù yìí lẹ́yìn tí agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Brazil Anthony tó fi ní ikọ̀ agbábọ́ọ̀lù náà sílẹ̀ padà lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Anthony ẹni tó lo àdéhùn àyálò nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan ni wọ́n ti san owó tí rẹ̀ tó mílíọ̀nù
€20 láti ra Samuel Chukwueze ní ọdún 2023 láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Villarreal. Láti ìgbà náà agbábọ́ọ̀lù náà ni kò ti rí dáńlá rẹ̀ lò nínú ikọ̀ agbábọ́ọ̀lù yìí. Bákan náà ló ti gbá góòlù 8 wọlé, ìrànlọ́wọ́ 8 níbi ìfẹsẹ̀wọnsẹ̀ 69 nítorí ti ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù náà. Bí o ti mọ̀ rèé fún ìròyìn àpapọ̀ láti ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ká tó máa lọ, ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀_22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ náà kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àpapọ̀ náà wá sí etí ìgbọ̀yín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá. Àwa ra ó máa ṣe nǹkan yìí ṣe wá o. Ire o, ire kàlẹ́tì. Audio Jungle.